A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Muhammadu Buhari ti sẹ́ àhesọ wípé òun kò ní gbé ìjọba sílẹ̀ fún ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Garba Shehu gbé jáde ni ó ti sọ wípé àwọn tí ń gbáradì fún ìṣípòpadà náà. Àtẹ̀jáde yìí fajúro sí àhesọ yìí nígbà tí ó ṣàlàyé wípé báwo ni èèyàn ṣe máa polongo ìbò fún èèyàn, dìbò fún onítọ̀hún kí ó wá sọ wípé òun kò ní gbé ìjọba sílẹ̀ fún un. Ìgbàgbọ́ alágbe ni èyí, beggars belief. Ó tẹ̀síwájú wípé aṣojú òṣìṣẹ́ ìjọba àti ti Tinubu wà lára àwọn alámòójútó ìpalẹ̀mọ́ ètò ìṣípòpadà ọ̀hún. Buhari fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ará ìlú Daura ti ń gbáradì fún ìpadàbọ̀ òun lẹ́yìn ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà báǹkì àgbà Central Bank of Nigeria (CBN) ọ̀gbẹ́ni Godwin Emefiele ni wọ́n ń retí láti rí i dájú wípé àwọn ilé ìfowópamọ́ ṣí ilẹ̀kùn wọn láti lè dá àwọn oníbàárà wọn lóhùn lónìí ọjọ́ àbámẹ́ta àti ọ̀la ọjọ́ àìkú. Olùdarí ẹ̀ka ọ̀rọ̀ fún CBN Dókítà Isa Abdulmumin tó sọ èyí di mímọ̀ ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ owó ni àwọn ti pín fún àwọn ilé ìfowópamọ́, àwọn sì ti pàṣẹ kí wọ́n rọ́ owó sínú automated teller machine tí a mọ̀ sí ATM láti lè mú kí ìrọ̀rùn bá àwọn ará ìlú. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gómìnà CBN ni yóò ṣíwájú ikọ̀ tí yóò máa lọ káàkiri láti rí i dájú wípé àwọn ilé ìfowópamọ́ tẹ̀lé ìgbésẹ̀ yìí. Abdulmumin nígbà tí ó ń bá News Agency of Nigeria NAN sọ̀rọ̀ kọ̀rọ̀ ojú sí àhesọ tí wọ́n ń gbépò yí ẹnu wípé CBN fẹ́ gba ìwé àṣẹ lọ́wọ́ àwọn ilé ìfowópamọ́ bíi PalmPay àti Opay. Ó ní irọ́ pátápátá gbáà ni nítorí pé CBN fún wọn ní ìwé àṣẹ láti gba owó tàbí san owó. Ẹ jẹ́ n kà á lóyìnbó. Opay and PalmPay are licensed under the CBN Mobile Payment Regulatory Framework. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Nínú àbájáde èsì ìdìbò tí ó kọjá ni ó ti di mímọ̀ wípé àwọn obìnrin kó ìdá tí ó lé ní 4.5 nínú ìdá 100 àwọn tí ó díje dupò fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀. Gbogbo àwọn tí ó kópa nínú ìdíje ọ̀hún káàkiri ìpínlẹ̀ 36 states jẹ́ 988 candidates, nígbà tí iye obìnrin tí ó borí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ 48. Bí ó tilẹ̀ jẹ́ wípé obìnrin ló pọ̀ jù nínú àwọn tí ó ń dìbò, obìnrin kì í sábà rí ọwọ́ mú nínú èsì ìdìbò. Ìdí nìyí tí àwọn amòye fi dábàá láti gbé ìgbésẹ̀ tí yóò fààyè gba àwọn obìnrin níbi ìjókòó ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dá ìgbẹ́jọ́ tí ó kéde gómìnà Adégbóyèga Oyètọ́lá gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ 16 oṣù keje ọdún yìí nù. Nígbà tí ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Adémọ́lá Adélékè ni ó jáwé olúborí nínú ìdìbò náà. Nínú ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tí Adélékè pè ni ó ti di mímọ̀ wípé ilé-ẹjọ́ tribunal ṣe àṣìṣe nígbà tí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ wípé Adégbóyèga àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ni ó jáwé olúborí. Adégbóyèga àti ẹgbẹ́ òṣèlú APC ni ó fi ẹ̀sùn kàn wípé iye èsì ìdìbò pọ̀ ju àwọn tí ó fi orúkọ sílẹ̀ lọ. Nínú ìdájọ́ tí Justice Mohammed Lawal Shuaibu darí rẹ̀ ni ó ti sọ wípé Oyètọ́lá àti ẹgbẹ́ òṣèlú APC kò ní ẹ̀rí àrídájú wípé lóòótọ́ ni èsì ìdìbò pọ̀ ju iye orúkọ lọ àti wípé wọn kò tẹ̀lé ìlànà àwọn àjọ elétò ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ifeoma Osai, ẹni ọdún 23 tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fa nǹkan ọmọkùnrin bàbá onílé rẹ̀ títí ẹ̀mí fi jábọ́ lára rẹ̀, ti sẹ́ àhesọ náà. Ó ní irọ́ pátápátá gbáà ni àti wípé ẹ̀jẹ̀ ríru ni ó pa bàbá onílé òun.
arábìnrin afẹ̀sùnkàn yìí ni a gbọ́ wípé ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi ọwọ́ ṣìkún òfin mú lẹ́yìn ìjà tí ó wáyé láàrin òun àti bàbá onílé rẹ̀ ní èyí tí ó sọ bàbá onílé náà di èrò ọ̀run. Ifeoma nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ṣe àlàyé wípé ọdún tí ó kọjá ni òun kó dé ilé ọ̀hún tí ó wà ní agbègbè Akẹ́jà ní ìpínlẹ̀ Ògùn. Bàbá onílé sì ṣèlérí wípé òun yóò ṣe ọ̀pá omi wọ inú ìyẹ̀wù òun lẹ́yìn tí òun bá san owó. Ṣùgbọ́n títí di àkókò tí ìjà yìí fi wáyé, onílé ọ̀hún kò mú ìlérí rẹ̀ ṣẹ ní èyí tí ó fa gbọ́nmi-sí-omi-ò-tó tí ó mú ẹ̀mí bàbá onílé lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.